ní mímọ́ tó dá bíi ti fàyà lókè bá fàyà lókè bá. kò sólówó tó dá bábí ìṣẹ́jú mẹ́ta. lókè bá. mo kí kalẹ̀ àwọn àgbàlagbà mo kí Dr. Abdul ayakumullah bí afa Ridwan ṣe sọ yẹn bí wọ́n ṣe ń jẹ́ HOD Sheikh wa Ridwanullah ni wọ́n ń jẹ́ HOD tèmi náà kọ́lọ́jẹ́ ń rí àwọn afa pẹ́. Amina. bẹ́ẹ̀ mi sì ṣe jọmọ sùmùrà táfa Ridwan náà jọmọ sùmùrà làmọ́ mọ ìyá àwọn tá a bá gbọ́ wájú wọn kọjá lẹ́kọ̀ọ́ abọ́ yìí ṣe sùmùrà ni. mo kí kalẹ̀ gbogbo àwọn àgbàlagbà Gawdu Shabab Alpha Youth ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ online tí àwọn ọ̀nà blogger kan tí wọ́n cut video mi àti Alpha Youth àwọn èèyàn pè mí gan pé kí n pe Alhaji Aridunu mo ní mi ní pé Alhaji Aridunu mo ní pé matter yẹn is a matter of maturity we both should know how to control our emotions. So ìgbà tó wá tó sẹ́ mo gbọ́dọ̀ commend the maturity Alpha Youth wallahi mo commend the maturity yín gan Ọlọ́run ní jó bàjẹ́. Àmín. Alpha Youth dẹ̀ wá bí ọ̀rọ̀ yẹn ṣe parí láì láriwo lọ láì ṣe nǹkan kan láàrin mi àti wọn ẹni tó ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé àwọn ń bẹ̀rù ìjà bí nǹkan kan wọ́n dẹ̀ mọ̀ pé ẹni tí wọ́n cut fídíò àwọn pọ̀ náà kì í ṣe pé wọ́n náà ń bẹ̀rù ìjà ṣùgbọ́n maturity ni Ọlọ́run ní jó bàjẹ́ fún yín. Àmín. bàbá wa Adabanija ayakumullah bàbá wa Hameed ayakumullah mo kí gbogbo àwọn àgbàlagbà ẹ dákun afa alijamali láì ní pẹ́ foreign Ọlọ́run ní jó bàjẹ́ alibashi ti bàjá amiru shabab alijamali ọpẹ́ tí mò ń bá yín dá ni wípé báwọn afa tí wọ́n bí yín bí wọ́n ṣe pọ̀ tó pípọ̀ tí yín la kọ́kọ́ mọ̀ ká tó mọ̀ pípọ̀ tí wọ́n wa mahamumin bihi urifal imam ẹ̀yin ni mahamumu tá a mọ ìmáàmù lára rẹ̀ tí wọ́n bá sọ pé wọ́n mọ bàbá rẹ̀ látara bí wọ́n ṣe pọ̀ tó kò mí kí bàbá rẹ̀ ò pọ̀ ìgbéraga tí ń ṣe sáwọn ẹgbẹ́ rẹ̀ ní tó ń ṣe sí bàbá rẹ̀ bẹ́yẹn ṣe lè wù kó pọ̀ tó èèyàn kan náà ni ó júwe pípọ̀ rẹ̀ bàbá Mudiru mi ní àjì pọ̀ ẹ̀yin lè júwe pípọ̀ wọn sọ́dọ̀ àwọn tí wọ́n mọ pípọ̀ wọn látọ̀dọ̀ yín ọ̀ lè júwe ara ẹ̀ níta fi ń pè ọ́ lónìí gbéraga náà ni pé ọ fẹ́ mọ júwe bọ́ ti tó ni ìfẹ́ júwe bọ́ ṣe tóun ọ yẹpẹrẹ dẹ̀dẹ̀ kí n sọ fún ọ kò sí bó ṣe lè wù kọ́ ọ̀pọ̀ tó tálàrí ò bá ti balẹ̀ kò sírú ẹ̀bùn tó ní ẹ̀ tálàrí ò bá ti balẹ̀ mẹ́bùn tó ní ayé òní rí o Haji Idris jẹ́ tí wọ́n á sọ fún ìwọ tó bá ń lo ọlá yẹra rẹ wò alukudef yẹra rẹ ọlá tó níyẹn ṣé ìwọ lọ ní ni àbóhùn ló ní ọ tó bá ṣe ń lo ọlá láàfin mọ̀ bóyá ló ní àbí wọ́n lọ ní ọlá tó bá ti ní tó bá ti ń ṣègbéraga mọ̀ ọ̀njẹ́ kọ́mọ̀ pọ̀ láyẹn tóbi jù ọ lọ́nu ọlá tó bá wá ní tó bá kápẹ́ àmọ̀ pé wọ́n lọ ní ẹ̀rí bí gọ́ọ̀sì ṣe kápẹ́ ọlá rẹ ni jẹ́ kí n sọ fún gbogbo ẹni tí ròyìn rẹ pọ̀ dáhùn náà torí pọ̀ níwà rẹ lẹ́ni ìwọ náà níra àìdá tó ṣe sí yẹn gọ́ọ̀sù are you a perfect man? No, you are not, but Ọlọ́run fún yín ní ìwà tó borí gbogbo nǹkan subahana rabbik. Maulana Mikfab kódà a ti sọ ìṣẹ́jú yẹn di 5 wọn dẹ̀ ló tán 3 minutes àti 9 seconds ni bàbá lò Ọlọ́run ní jó burú fún yín. Àmín. bàbá Miki ẹ̀ ní bàjẹ́. Àmín. Ali akepe wali oníṣòfò ẹ̀fọ́ríjì mi jẹ̀ mọ́ alibagawi oníṣòfò ọ̀rẹ́ mi alẹ́ àdàbí Ọlọ́run ní jó bàjẹ́. Àmín. sọ ibùlì bagaya yọba dá sí i. Àmín. wọ́n wọlé pẹ̀lú Sheikh wa akepe wọ́n kadàlá ìlú lọ́wọ́ ẹ fi wọ́n lẹ̀ wọ́n kadàlá ìlú lọ́wọ́ lórí fóònù kò ní bàjẹ́ fún yóò máa dá sí i. Àmín.